ni mò ń gbọ́ yìí bọ̀dá Muyideen ní kán fáwọn ní 5 million naira pé tí Pastor Agbala Gabriel bá ti fáwọn 5 million naira everything ti settle àbí mi ò gbọ́ dáadáa ni ẹ jẹ́ ká jọ gbọ́ audio yìí nù. ó ṣàtọ̀ pé 5 million ló lè settle everything right. àtowó ṣọ́ọ̀bù àní. 5 million tó bí ṣe. àtowó ṣọ́ọ̀bù àtowó ẹ̀jẹ̀ okay so tó bá ti gbowó yẹn ṣe o máa already àti settle pẹ̀lú Àgbàlá ká lọ parí gbogbo kéèsì yẹn. pẹ̀lú gbogbo ìjọba ló pa àtẹ̀tẹ̀ láàrin ìjà àtàgbàlá mẹ́tí bá rí owó tí mo gba ṣọ́ọ̀bù tí mo ṣẹ́ tí mo gbé rajà. oríṣiríṣi kí ni gbogbo pálapàla yìí níbo la tún já sí bọ̀dá Muyideen ṣé blackmailing ni ká pè léyìí àbí kí ni ẹ̀yin èèyàn wa ẹ tún káàbọ̀ sórí ìkànnì Digi-Naija television ṣé àlàáfíà mo tún bá yín ẹ jọ̀ọ́ tẹ́ bá ti subscribe tẹ́lẹ̀ tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi subscribe kẹ́dẹ̀ máa follow channel wa ẹ like fídíò kẹ́sì máa bá mi fi ròyìn nípa ọ̀rọ̀ tá a tún mú wa lọ́tẹ̀ sí comment kẹ́sì máa bá mi share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára Iyalaje courtroom ni wọ́n play voice note kan tí Muyideen ti sọ̀rọ̀ nínú ẹ̀ lórí orí live show kan tí wọ́n ṣe ṣe mọ̀ pé látìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ toríṣiríṣi information ti ń fly around tí Muyideen ti ń ju oríṣiríṣi content jáde ní everybody ti ń wò wípé bó ni ọ̀rọ̀ yìí máa já sí àwọn tó sì jẹ́ supporters Pastor Agbala Gabriel ṣe mọ̀ àwọn náà ń gbìyànjú láti ṣe damage control lára damage control tí wọ́n wá try láti ṣe níbẹ̀ ni wọ́n ti mú máa kan tí wọ́n pè ní Mr. Kehinde tẹ́ bá rántí Mr. Kehinde tí wọ́n ló wà ní Amẹ́ríkà tí wọ́n lòun ló ra màálù kan fún bọ̀dá Muyideen àti ìyàwó ẹ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe wedding so bọ̀dá Muyideen ṣàpadà fall sí trap àwọn supporters Pastor Agbala Gabriel tí wọ́n sẹ̀tì Mr. Kehinde yẹn láti fi derive information láti ẹnu bọ̀dá Muyideen tí ẹ bá sì gbàgbé náà pé this same Mr. Kehinde náà ni wọ́n claim pé wọ́n ti bá Muyideen àti ìyàwó ẹ̀ ṣe international passport tẹ́ bá rántí pé Pastor Agbala Gabriel sọ nínú ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ tí Oríyọmí Hamzat lọ síbẹ̀ fún reconciliation wọ́n sọ wípé ẹnìkan bá wọn ṣe visa láti travel lọ sí America bọ̀dá Muyideen ṣáà fall trap ẹ̀yin èèyàn bọ̀dá Muyideen bẹ̀rẹ̀ sí ní jábọ̀ ṣẹ́rí voice note yẹn ó long gidi a lot of jábọ́ ni ó já ní bọ̀dá Muyideen jábọ́ nínú fídíò yẹn gbà tó ṣe pé right from day one gbogbo intention bọ̀dá Muyideen gan lórí pé wọ́n call out Pastor Agbala Gabriel kò clean kò pure olóṣìṣẹ́ wípé gbogbo ilé olóṣìṣẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí à ń gbọ́ lẹ́nu wọn nínú voice note yẹn bọ̀dá Muyideen sọ wípé the only solution tí ó lè solve gbogbo problem tó wà ńlẹ̀ ìsìn tó lè mú òun kóun bọ́ síta láti wá clear Pastor Agbala Gabriel òun ni wípé kí Pastor Agbala Gabriel kó fóun ní 5 million naira. èmi ò ní nọ́mbà yín lọ́wọ́. mo fi nọ́mbà alẹ́ ńgbà yẹn nígbà tí mo wà. bẹ́ẹ̀ bá wá ga pásítọ̀ kì í fún mi ní chance láti bá yín sọ̀rọ̀ láti rí yín wọ́nà wọ̀. ọ̀dì táwọn gangan bá ní ká wá pè mí wá fún yín. kò sí freedom fún mi. kò sí freedom fún mi. mi ò lè dáṣẹ pa àbí kí n dá anything ṣe on behalf of pastor. ó ṣe máa dá ṣe. ṣé o understand? òun tó jẹ́ kí wàhálà ẹ̀ tó jẹ́ kó dàbí ẹ̀pẹ́ ẹ̀ mọ̀ pé ẹni kan máa ń wò mí wò pé ṣé mi ò dára ní bẹ́ẹ̀. orí bẹ́ẹ̀. Yorùbá ṣe máa yanjú gbogbo ẹ̀ ní. ìdí ọ̀rọ̀ wá ju tọ́rọ̀ wá dé dúró báyìí ṣe ṣe ń gbọ́ sà. mo ń gbọ́. ṣe rí nǹkan tí pásítọ̀ lè ṣe. tó lè ṣe for now. torí èmi sì wà ní under God protection lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀. so now owó ló lè ṣẹ́tù ògbòdìyàn tó wà lẹ́yìn báyìí. ẹ̀yin èèyàn ṣé blackmailing ni ká pè léyìí ni àbí settlement because kò yé mi kí ni àbí ṣé bọ̀dá Muyideen ṣiṣẹ́ owó pamọ́ sí Pastor Agbala Gabriel lọ́wọ́ ni àbí kí ni 5 million naira tó ń béèrè lọ́wọ́ Pastor Agbala Gabriel wípé
kó ṣe fóun tó bá mọ̀ pé òun ní case why not go to court tó bá mọ̀ pé òun ní case against the pastor Agbala Gabriel why not go to police station láti lọ report why not make it an official case kó dẹ̀ mọ̀ pé okay o fight fún right ẹ pé ìjọba dẹ̀ bẹ̀ gba right ẹ lọ́wọ́ pastor Agbala Gabriel if at all there is any right to even fight for in the first place if at all tó bá tẹ̀ ṣe wípé right ẹ gan wà lọ́wọ́ pastor Agbala Gabriel tí wọ́n fún ẹ because inú 5 million tó ń jábọ́ tó ń béèrè just like that pé kí pastor Agbala Gabriel fún òun yìí wọ́n padà lo as evidence against bọ̀dá Muyideen in fact wọ́n lè turn case yẹn around gan wípé bọ̀dá Muyideen try láti blackmail pastor Agbala Gabriel ní ọlọ́run má ṣàjẹ́ kí á gọ̀kú because ọ̀rọ̀ bọ̀dá Muyideen ò yé mi mọ reason tán fi jábọ́ to that extent wọ́n tún wọ́n béèrè lọ́wọ́ bọ̀dá Muyideen síwájú nínú voice note yẹn wípé àwọn tiktokers tó ń lò àwọn bloggers tí wọ́n ń lò láti get information lẹ́nu pé ṣé wọ́n fún bọ̀dá Muyideen lówó ni bọ̀dá Muyideen ń claim wípé wọ́n fáwọn lówó kankan ẹ gbọ́ èwo nínú ẹ̀yin tiktokers èwo nínú yín ló ń lo bọ̀dá Muyideen fún content tí ò fún bọ̀dá Muyideen ní ṣíṣì nínú owó content tẹ́ ẹ̀ make ẹ máa bẹ̀rù ọlọ́run o ẹ jẹ́ kí ebi máa pa bọ̀dá Muyideen because bọ̀dá Muyideen sọnù voice note yẹn pé ebi ń pa àwọn òrò oúnjẹ jẹ ṣé ẹni tí wọ́n lò fún content ṣé kò yẹ ká máa feed ẹ̀ ni ṣé kò yẹ ká máa fún un lówó ni ọ̀rọ̀ bọ̀dá Muyideen ó ti wá dojú kejì báyìí ẹ̀yin èèyàn mi. mo ní kí n lọ gba ṣọ́ọ̀bù mi sí ìgboro bóyá bí irú inú ọjà ńlá irú ọjà bẹ̀rẹ̀ àbí irú ọjà bódìjà irú ọjà ògùnpá ọjà ńlá ṣáà tó jẹ́ pé mo ní the big shop ṣé ẹ gẹ́tì mi. mo ń gbọ́. tó jẹ́ pé tèmi náà máa fi lè wà comfortable kò ń ṣe bí irú ṣọ́ọ̀pù tá lọ sí fún mi sínú igbó bẹ̀ yẹn. mo ti ọ̀dà sáàdì irú bẹ̀yẹn sì ọjà ò lè ta mẹ́yẹn. ọjà ò lè ta ń bí tán sí ṣọ́ọ̀pù sí yẹn. ọjà ò lè ta ń bí tán sí ṣọ́ọ̀pù sí yẹn. so bódà ti wà yẹn sìn tá a bá máa ṣe yẹn sìn at least àti àárà ọjà sí ṣọ́ọ̀pù àgbà ṣọ́ọ̀pù orí ṣọ́ọ̀pù ńlá la máa gbà ṣọ́ọ̀pù gidi la máa gbà ìyẹn máa up to 5 million. oríṣiríṣi ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣé ń gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu bọ̀dá Muyideen kí ni ká ti pe gbogbo eléyìí báyìí torí Ọlọ́run. mo ti ọ̀dà sáàdì irú bẹ̀yẹn sì ọjà ò lè ta mẹ́yẹn. ọjà ò lè ta ń bí tán sí ṣọ́ọ̀pù sí yẹn. ọjà ò lè ta ń bí tán sí ṣọ́ọ̀pù sí yẹn. so bódà ti wà yẹn sìn tá a bá máa ṣe yẹn sìn at least àti àárà ọjà sí ṣọ́ọ̀pù àgbà ṣọ́ọ̀pù orí ṣọ́ọ̀pù ńlá la máa gbà ṣọ́ọ̀pù gidi la máa gbà ṣọ́ọ̀bù gidi ìyẹn máa up to 5 million. 5 million. tábà gba ṣọ́ọ̀pù 5 million péré. àárà ọjà ṣùgbọ́n àti gbogbo ẹ̀. ṣé anytime tí yàwó mi bá ti lọ rìpọ́ọ̀tù mi fún wọn dárí wá bí lọ fẹ́ jẹ́ òmìnira dárí pé mi ò dẹ̀ ṣẹ̀ láìṣẹ̀ kankan ìyàwó mi á lọ fẹ́ jẹ́ òmìnira wọn pé ó lè ní mi ò lóúnjẹ sílé èmi tí mi àwa káàrọ̀ gàtà ṣọ́ọ̀pù káàtẹ́ kò sí kọ́sítọ́mà kò sí kàkà rẹ̀. ẹ ṣe mọ̀ pé ìgbà tẹ́mi náà wálé ńgbà yẹn ṣe mọ̀ pé a sọ̀rọ̀ nípa bàbá Àjẹ̀bú wípé kẹ́yìn náà máa ń lọ ta bàbá Àjẹ̀bú. rárá nípa títí bàbá Àjẹ̀bú yẹn ṣe gbọ́. mò ń gbọ́. mo ti drop ẹ̀ tipẹ́ mi ò bá mọ̀ tipẹ́. ṣé spiriti bọ̀dá Muyideen la wá rí ní ṣọ́ọ̀pù tẹ́tẹ́ ni eléyìí lágbára ẹ wo múlẹ̀. ṣé ń gbọ́ mi báyẹn mo ìyàwó mi ò bìlíìfù mi. ṣé ń gbọ́ ìyàwó mi ò bìlíìfù mi. akọ́ọ̀tì ẹ̀ ni o àjọyìn. even pastor gan bìlíìfù mi pé mi ò tá mọ́. ṣé ń gbọ́ mi báyẹn. once tí ìyàwó mi tó ti force out again pé mo tó ti continue láti máa pa o the pastor náà fi. ẹ̀sà Muyideen ló sọ̀rọ̀ ẹ̀sà mo ní ṣé kí n pé POS ká ṣe owó ṣọ́ọ̀bù yẹn sí POS sà torí sim card mi mo ń yọ sí inú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní
kò tí ì sí fóònù lọ́wọ́ mi báyìí mi tí ní personal phone mi gangan tí mò ń lò mo ń yọ sim card mi sínú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní. sọmọ wípé ṣé kò send àkáǹtì mi ṣé kí n send àkáǹtì àwọn tó POS fàjà sẹ́ẹ̀sì ẹ máa gbọ́ àwọn èèyàn ẹ̀. kẹ bá mi send owó ṣọ́ọ̀pù yẹn sí POS kẹ bá mi ṣe owó ṣọ́ọ̀pù yẹn sí POS. ó pè mí sí mi ò lè send ẹ̀ right now. ó fẹ́ gbọ́ owó yẹn kọ́ sẹ́ẹ̀dì ẹ̀ sí. èmi àárọ̀ la ṣì wà yìí tó ìgbà tí mo pè ẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀gbọ́n ẹ̀ ní pé àwọn kan wá gbé ẹ wípé wọ́n wá gbé ẹ jáde mo wá béèrè fáwọn wo ló wá gbé ẹ jáde wípé ṣé kìí ṣe àwọn tó ń use ẹ tán lo TikTok ẹ tán gba owó lọ́wọ́ ẹ nìyẹn. tó ní láíláí. Another thing tí mo tún wá observe ni wípé nínú voice note yẹn ẹnìkan wà lábẹ́nu tó ń jálùbọ́sà sí gbogbo ọ̀rọ̀ tí bọ̀dá Muyideen sọ ìyẹn túmọ̀ sí wípé àwọn kan ló wà nídìí bọ̀dá Muyideen tí bọ̀dá Muyideen fi lè máa come out láti lé oríṣiríṣi allegation lé pastor Agbala Gabriel lọ́wọ́ because bọ̀dá Muyideen béèrè 5 million naira ń sìn ẹ má gbàgbé pé the first day tí pastor Agbala Gabriel kọ́kọ́ rí bọ̀dá Muyideen nínú hold up tí wọ́n bi bọ̀dá Muyideen pé òkè kí ló fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó ṣe fún ẹ láti fi lè ran situation ẹ lọ́wọ́ bọ̀dá Muyideen sọ lọ́jọ́ yẹn pé tóun bá kàn ti rí 100,000 naira o láti lè ṣe business láti lè ra ọjà sí igbá everything every problem nínú ayé òun ó ti wà solved ẹjọ́ níbo ni 5 million naira ti wá coming gbogbo yìí sí pastor Agbala Gabriel pàdé Muyideen kò tí ì ju ọdún kan lọ báwo lẹni tó ṣe pé ìrònú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ was just to get 100,000 naira to boost his business ó ti wá di ẹni tó ń béèrè 5 million naira àwọn wo ló ń tan bọ̀dá Muyideen àwọn wo ló ń sọ fún wípé tó bá threaten pastor Agbala Gabriel ó máa rówó àwọn tó ń tan bọ̀dá Muyideen wọ́n fẹ́ tan bọ̀dá Muyideen pa ni o wọ́n fẹ́ tan bọ̀dá Muyideen báyìí tí ó fi súnmọ́ bèbè kirikiri abẹ́tà káwọn tó ń tan bọ̀dá Muyideen kọ́ tètè fà létí níbi tó ti ń gbọ́ kọ́ tètè bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ kó tó kó rẹ̀ sí ìyọnu. Ẹ má gbàgbé láti máa bá mi subscribe kẹ́dẹ̀ máa follow wa ní gbogbo channels wa. Ẹ like fídíò yìí kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ire o.